Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Olùgbọ́ mi alápọ̀nlé lọ́kùnrin àti lóbìnrin nínú ẹ̀sìn Islam. Apá kẹta yìí mo fẹ́ ṣàlàyé ọ̀rọ̀ ńláńlá méjì tó kàǹkà tó sì yẹ kí gbogbo èèyàn mọ̀. Àkọ́kọ́ òun náà ni pé mọ́ṣáláṣí Mákà àti Mọ̀dínà ọlá ò ní ń bẹ fún méjèèjì. Ẹlẹ́ẹ̀kejì ni pé irú ìran hajj wo la fẹ́ ṣe. Mo fẹ́ ṣàlàyé méjèèjì nínú fọ́nrán tí mò ń ṣe yìí. Àkọ́kọ́, Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam jẹ́ ó yé wa pé mọ́ṣáláṣí Mọ̀dínà, al-Masjidu Nabawi tí ń bẹ nílùú Mọ̀dínà, haramu Mọ̀dínà tá a ti máa ń lọ kírun yẹn. Ànábì ní bí èèyàn bá kírun kan bẹ́ẹ̀, ó lọ́lá jẹ ẹgbẹ̀rún ìrun téèyàn kí mọ́ṣáláṣí míì lọ yàtọ̀ sí mọ́ṣáláṣí Mákà o. Mọ́ṣáláṣí Mákà ó lọ́lá nígbà 100 ju mọ́ṣáláṣí Mọ̀dínà lọ. Ó túmọ̀ sí pé èèyàn ó máa gba ládàá 100 lọ́nà ẹgbẹ̀rún àbí ẹgbẹ̀rún lọ́nà 100 téèyàn bá kírun kan ní Mákà, èèyàn ó wá máa gba ládàá ẹgbẹ̀rún kan téèyàn bá kírun kan ní Mọ̀dínà. Ó túmọ̀ sí pé ẹ dákun torí tọlọ́run, ẹ má fi mọ́ṣáláṣí méjèèjì ṣeré o. Mo fọlọ́run ọba mo fi bẹ̀ yín, àlàáfíà tẹ́ fi máa kí i, Ọlọ́run ọba ó ṣe é rọrùn fún yín. Bí èèyàn bá kírun, bí èèyàn kí wákàtí márùn-ún fọ́jọ́ márùn-ún, mọ́ṣáláṣí méjèèjì ẹ wo oore ńláńlá tí ń bẹ fún èèyàn, èèyàn ò lè bá mọ́ láyéláyé táyé ò fi parẹ́. Ẹ dákun torí tọlọ́run, ẹ jẹ́ aṣojú kòkòrò láti máa kírun mọ́ṣáláṣí Mọ̀dínà tá a bá ń bẹ Mọ̀dínà. Tá a bá sì ń dé Mákà náà, ẹ jẹ́ aṣojú kòkòrò láti lọ máa kírun ní haram. Ọlọ́run ó ṣe é rọrùn fún wa. Ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé irú hajj wo la fẹ́ ṣe. Hajj tí mo fẹ́ ṣàlàyé nínú fọ́nrán yìí, hajj tó common jù tí gbogbo wa máa ń ṣe nílẹ̀ Yorùbá, tí mo lè sọ pé 95 àbí 98% ilẹ̀ Yorùbá ní tá a máa ń ṣe nìyẹn. Òun náà ni hajju tamattu, hajj ìrọ̀rùn ló bá dé, hajj ìgbádùn, hajj ìrọ̀rùn ló bá dé náà ni. Hajj wo ni hajj ìrọ̀rùn ló bá dé? Hajj ìrọ̀rùn ló bá dé náà ni hajj tá a ṣe tá a bá ti gbé ihram, tá a bá ti gbára mi, tá a bá dé Mọ̀dínà, a ṣe umrah, tá a bá ti parí umrah, a bọ́ṣọ, tá a bá ti bọ́ṣọ, a máa wọṣọ wa náà máa ṣọ wa. Tá a bá ti ń wọṣọ wa yẹn, a máa retí ọjọ́ kẹjọ Zulhijjah tá a fi máa lọ sí Mínà. Òun náà ni wọ́n ń pè ní hajju tamattu. Hajju tamattu yìí náà ló common jù nílẹ̀ Yorùbá, ní pàtàkì jẹ́ n sọ pé lórílẹ̀-èdè Nàìjíríà, ní gbogbo àgbáyé gan, hajj tamattu lọ́pọ̀lọpọ̀ máa ń ṣe. Hajju tamattu yìí tún wá ní klọ́ọ̀sì kan tó fi yàtọ̀ sí al-ifrad. Òun náà ni pé èèyàn ó pẹran. Bí èèyàn bá ti pẹran fún hajj tamattu, èèyàn á pẹran fún al-qiran náà. Ṣùgbọ́n bẹ́ẹ̀ yẹn kọ́ là ń lọ. So hajj tamattu yẹn èèyàn ó pa ẹran, hajj ìrọ̀rùn ló bá dé dẹ̀ ni. So hajj yìí náà lọ́pọ̀lọpọ̀ a máa ń ṣe ní orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ dákun torí tọlọ́run, gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ ṣe hajj, ẹ mójútó ọ̀rọ̀ ẹran yín o. Ẹ make sure pé ẹ sanwó ẹran o. Ẹ make sure pé wọ́n pa ẹran fún yín o. Ẹ make sure pé wọ́n bá yín pẹran àdáyá. Ẹ jẹ́ n wá pa ní